So, mo kí yín o. Ẹ ṣé tẹ́tí sí mi. Èmi náà ni o. Èmi tí ní tòótọ́ àìtalẹ̀ abiyamọ. Èmi àìtalẹ̀ abiyamọ kí gbogbo ẹ̀yin akéde mi tèwe tàgbà káàbọ̀ sí abala Mofeko Ede Mi nítorí kíkọ́ ni mímọ̀. Àkòrí òǹkà wa lénìí ni kíkọ́ òǹkà láti mọ́kànlénígba títí dé okòólénígba. Hello everyone. Hi Talia Abiamo welcomes all Akedes to Mofeko Ede Mi. So for today we'll be learning to count from 201 mọ́kànlénígba to 220 okòólénígba. Come count with me. Mọ́kànlénígba 201 mọ́kànlénígba 202 méjìlénígba 202 203 mẹ́tàlénígba 203 204 mẹ́rìnlénígba 204 205 márùndínláàádọ́fà 205 206 mẹ́rìndínláàádọ́fà 206 207 mẹ́tàdínláàádọ́fà 207 208 méjìdínláàádọ́fà 208 209 mọ́kàndínláàádọ́fà 209 210 àádọ́fà 210 211 ọ̀kànlénígba dín mẹ́sàn-án 211 ọ̀kànlénígba dín mẹ́sàn-án 212 ọ̀kànlénígba dín mẹ́jọ ọ̀kànlénígba dín mẹ́jọ 212 213 ọ̀kànlénígba dín méje ọ̀kànlénígba dín méje 213 214 ọ̀kànlénígba dín mẹ́fà ọ̀kànlénígba dín mẹ́fà 214 215 ọ̀kànlénígba dín márùn-ún ọ̀kànlénígba dín márùn-ún 215 216 ọ̀kànlénígba dín mẹ́rin ọ̀kànlénígba dín mẹ́rin 216 217 ọ̀kànlénígba dín mẹ́fà ọ̀kànlénígba dín mẹ́fà 217 sorry, I'll take it from 215. So 215 ọ̀kànlénígba dín márùn-ún ọ̀kànlénígba dín márùn-ún is 215 216 ọ̀kànlénígba dín mẹ́rin ọ̀kànlénígba dín mẹ́rin is 216 217 ọ̀kànlénígba dín mẹ́ta ọ̀kànlénígba dín mẹ́ta 217 218 ọ̀kànlénígba dín méjì ọ̀kànlénígba dín méjì 218 219
Okòólénígba dín kan. Okòólénígba dín kan is 219. 220. Okòólénígba. Okòólénígba. 220. Yes. So yeah, that's it, guys. So keep saying it. Ẹ máa bá mi jẹ́ lẹ́nu o. Ẹ máa bá mi yírí ẹ̀ wò. So listen to it again. Apply it. Ẹ máa bá mi ka òǹkà yín ní Yoruba o. So say it in your mother tongue. Yoruba is rich and beautiful. So see you in the next class. Akweto.